gbogbo ọmọ nàìjíríà rere mo mà tó kí yín ẹ kú déédé àsìkò yìí. bó o ní nǹkan lọ́dọ̀ wa o, ṣàlàáfíà ni o, àánú ọlọ́run kó máa bá wa gbé o. ọ̀rọ̀ balẹ̀ ó kan aráalé ó kan ará oko lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o. nígbà wo lórílẹ̀‐èdè nàìjíríà máa bọ́ lóko ẹrú? ṣé bó ṣe ń lọ yìí náà ni ó máa lọ? bàbá kan mọ̀ ti sọ̀rọ̀, ó sọ àwọn àṣírí kan nípa ìjọba orílẹ̀-èdè nàìjíríà kódà látìgbà tá a ti gbòmìnira. kí wàá lọ́nà àbáyọ? kọ́lọ̀ ó ṣàánú wa ni o. eléyìí pọ̀ o. wọ́n ní ara ní mẹ̀kúnnù, bẹ́ẹ̀ kò sọ́nà àbáyọ. àwọn fúlàní ń pa àwọn èèyàn káàkiri, bẹ́ẹ̀ kò tí ì sọ́nà àbáyọ. wọ́n ní wọ́n ń gbìyànjú àti gbalẹ̀, àwọn darandaran ń ṣe tiwọn, bẹ́ẹ̀ kò tí ì sọ́nà àbáyọ. wọ́n ló ń jẹ wọ́n gógó, kí ló fà á? ẹ já gbọ́ àlàyé ọ̀rọ̀ lẹ́nu bàbá yìí. ọ̀jọ̀gbọ́n ni wọ́n, ọ̀mọ̀wé ni wọ́n, amòfin ni wọ́n. ibi tírú wọn bá sì ti sọ̀rọ̀, a lè sọ pé kò sọ̀rọ̀ ń bẹ o. ẹ já jọ gbọ́ nǹkan tí wọ́n fẹ́ sọ. ẹ jọ ẹ dákun, ìkànnì Ìjùgbà Master lẹ tí ń wò wá. ẹ já jọ farabalẹ̀ ká jọ gbọ́ àlàyé yìí dáadáa. Yomi Ogunlọlá lorúkọ mi, amòfin ni mí, mo dẹ̀ tún wà lára àwọn tí ó ń jà fún ẹ̀tọ́ ìlú. ṣé ẹ rí, lákọ̀ọ́kọ́ náà ó ṣeni láàánú púpọ̀ wípé gbogbo nǹkan tí Bọ́lá Ahmed Tinubu tó pè ní kò ṣe dáadáa lẹ́yìn kó tó di president, èyí tí military ṣe, èyí tí civilian administration ṣe, ní ọjọ́ ìní gbogbo ẹ̀ ló ti yí padà, gbogbo ẹ̀ lòun fúnra ẹ̀ wá ń ṣe. so eléyìí ó reveal irú èèyàn tó jẹ́, pé he is not a man that can walk the talk. kò ń ṣe hypocrisy lòyìnbó máa ń perú ẹ̀, torí gbogbo ohun tó ní kò dáa nígbà ayé military, nígbà ayé Ọbásanjọ́, ìgbà ayé Yar'Adua, ìgbà ayé Goodluck Jonathan, gbogbo ẹ̀ ló wá dáa lásìkò tó ń wọlé. number one thing tó ṣe tí ò dáa nìyẹn. ẹlẹ́ẹ̀kejì, láti ìgbà tí president yìí ti wọlé, ọ̀rọ̀ subsidy àti multiple foreign exchange windows tó pè ní chokehold on the Nigerian economy, àìní àròjinlẹ̀ ni. nítorí pé a lè nítorí less than 1,000 Nigerians wọ́n ń ba subsidy, ọ̀rọ̀ subsidy petroleum products jẹ́, ká wá torí ẹ̀ ká wá fìyà jẹ 250 million Nigerians. everybody ló mọ̀ yìí pé subsidy kọ́ ni problem tá a ní, corruption tó wà nínú ẹ̀ òun ni ìjọ̀gbọ̀n wa, and àwọn ẹni tó corrupt ti gbogbo subsidy program yìí, gbogbo wọn lẹ́mọ̀ náà. ṣe wá fi ìdájọ́ tó tọ́ àti tó yẹ fún irú àwọn èèyàn bẹ́ẹ̀, tẹ wá torí less than 1,000 people ẹ bẹ̀rẹ̀ sí fìyà jẹ over 250 million Nigerians. the same thing ló apply sí multiple foreign exchange windows. ṣé single window la ní sìn? we don't have a single window. iye tí báǹkì ń ta foreign exchange kọ́ làwọn àbókí ṣe ń ta ìyàtọ̀ wà ń bẹ̀. so what is the multiple foreign windows tó lóun council? not only that, àwọn ẹni tó bà multiple foreign windows jẹ́, where are they? they are less than 1,000 again. wọn ò tó 1,000. àwọn bank executives wọ̀nyẹn, àwọn náà ń gba dollar, pounds àti other foreign currencies ní bank tí wọ́n lọ ń tà fáwọn àbókí. mélòó nínú wọn ni wọ́n ti prosecute? mélòó nínú wọn náà ti rán lọ sẹ́wọ̀n? now nítorí less than 1,000 people tó ń ṣe yamayama ẹ̀, tó bá jẹ́ ìlú China ni, gbogbo wọn náà máa sentence to death, and there will be close monitoring of what the banks are doing with allocations foreign exchange tí wọ́n bá fún wọn. now because of this less than 1,000 people, 250 million people now have to suffer. You have now devalued our currency.
níbo náà ti ń ṣerú ẹ̀? Ìlú tó ń devalue currency, ìlú tó ń produce ní. Kí ni Nigeria ń produce yàtọ̀ sí crude oil wa tá à ń tà síta? What other thing are we producing? Ta fi máa wá allow owó wa kó máa exchange fún as high as 1,600 naira to a dollar, knowing that international commodities are priced in dollars. Torí ibi tí àwa gbà láti dúró sí kò dàbí irú àwọn BRICS tó yẹ pé ọjà wọn owó currency wọn náà fi ń tà. Ìwọ tó o bá fẹ́ ra ọjà lọ́dọ̀ wọn, ìwọ náà lọ wá owó tiwọn báwa ṣe ń lé dọ́là kiri, káwọn náà máa lé náírà kiri. Gbogbo aládẹ sọ fún president yìí pé kó explore possibility yìí, but unfortunately wọ́n ní CIA asset ni, kò dẹ̀ tó bẹ́ẹ̀ láti do otherwise. Now lórí ọ̀rọ̀ reforms, kò sẹ́ni tó wà against reforms, kò dẹ̀ síjọba tí ò kì í ṣe reform, but ìbéèrè tó yẹ ká béèrè, what is the opportunity cost of the reforms? Irú ẹ̀ ni ọ̀rọ̀ tí mò ń sọ láìpẹ́ yìí lórí bóyá orí rédíò yìí náà ni. Nígbà tí bàbá kan tó lóun fẹ́ dàbí àwọn yòókù, àwọn bàbá yòókù ládùúgbò ẹ̀, ó wá lóun ó bẹ̀rẹ̀ sí tọ́jú owó fún ọdún 10. Owó táwọn bá rí ń bẹ̀ làwọn ò fi kọ́lé, làwọn ò fi ra mọ́tò, làwọn ò fi ra nǹkan kan. Nítorí náà àwọn ọmọ ò gbọ́dọ̀ jẹun, wọn ò gbọ́dọ̀ lọ iléèwé. Kọ́dún 10 tó pé ìyàwó ti kú, ìkànnà àwọn ọmọ wà lórí hospital bed pẹ̀lú àìsàn burúkú. Ìkànnà àwọn ọmọ ó ti lọ join Boko Haram. Èyí obìnrin nínú wọn ó ń gbéṣẹ́ lórí Allen Avenue. Now owó tó ń tọ́jú sìn kí ló fẹ́ ná lé lórí? That is the problem I have with their reforms. Reforms tó ní káwọn èèyàn wá kọ́kọ́ kú ná kó tó di gbogbo bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́. Irú yẹn ò ń ṣe reform tó dáa. There's no doubt about it. Then ohun tá a tún wá rí pẹ̀lú ìjọba ẹ̀ ni pé it is full of deceit, full of lies, and oríṣiríṣi. They are just cooking up all kinds of things which should not be. Ẹni tó ní nígbà tó ń bọ̀ ó lóun máa tackle economic instability, òun máa improve security nationwide, òun máa reduce corruption, òun máa reform governance. Wọ́n tiẹ̀ tún gbé ọ̀rọ̀ Sanyè, wọ́n gbọ́rọ̀ Sanyè wá páwọn implement ẹ̀. Èwo nínú àwọn admonitions ọ̀rọ̀ Sanyè náà múlò sìn pẹ̀lú gbogbo bí president yìí ṣe ń ṣe tó yẹ pé bẹ́ẹ̀ bá wo convoy yẹ, ó tún lọ gbé gbogbo àwọn dispatch riders tí kò wọ́n ń lò láyé ìgbà yẹn, ó tún lọ kó wọn padà wá kẹ́ lè fi mọ ohun tó ń dùn mọ́ bọ̀bọ́ inú láti jẹ́ president. Kì í ṣe bó ti ṣe máa tún lù ṣe rárá. The perks of office, àwọn nǹkan tó ń gbádùn yẹn kó wà nú mọ́tò kó máa wò kẹ́rúbọ́dì kó dá gbogbo mọ́tò dúró, àwọn tó ń lọ ibiṣẹ́ kó má lè lọ ibiṣẹ́ tó ní wọ́n ló fẹ́ kọjá, gbogbo àwọn nǹkan tó ń dùn mọ́ nínú òun lélẹ̀. Ẹ wo insecurity, ṣó ṣe é fetí gbọ́ kéèyàn wo plateau yẹn, wọ́n dẹ̀ lọ sí plateau, àwọn ẹni bí wọ̀nyí wọ́n lọ plateau, wọ́n strike lọ́jọ́ kan, àti president àti chief of army staff àti national security adviser àti governor, everybody wọ́n jáde, wọ́n pariwo yéé eléyìí ò dá o, wọ́n make statement, wọ́n send condolence, wọ́n tún padà lọlé, wọ́n tún lọ sùn. Kò ju bí ọ̀sẹ̀ kan sọ́sẹ̀ méjì lọ, àwọn bíbù yẹn tún strike, wọ́n tún pa àwọn èèyàn lọ bí rẹ́rẹ́. The same reactionary approach, wọ́n tún jáde, wọ́n tún wá make statement, wọ́n tún send condolences. Èyí tó wá ṣe paríparí ẹ̀, wọ́n tún wálé lẹ́ẹ̀kẹta, wọ́n tún pa àwọn èèyàn lọ in the same plateau. Mi ò tí ì sọ ti Benue o. What government does that? Ṣé bí wọ́n ní once beaten twice shy ni? Irú ìjọba wo ló ń ṣerú eléyìí? So ìjọba Tinubu látìgbà tó ti dé has been nothing but a bundle of ìjọ̀gbọ̀n fún Nigerians. Ẹ wo ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ pẹ̀lú Nigeria, ECOWAS àti Niger Republic. Ó fi hàn gbangba pé arákùnrin yìí is completely ignorant of international policy, international politics and diplomacy. Torí pé ohun àṣìṣe ẹ̀ as president or chairman of ECOWAS, ó wà lára nǹkan tó bẹ̀rẹ̀ sí fuel further insecurity in Nigeria. Nítorí pé irú Burkina Faso, Mali, Niger tó jẹ́ buffer zone fún wa, gbogbo ọlọ́dẹ̀ ti di ọ̀tá wa ń sìn.
ohun tí múna Amẹ́ríkà ò ní ṣe òun mà ló mà fẹ́ gbé ṣe ń gbà yẹn, ó mà fẹ́ kó sójà máa lọ máa jà nínú Niger ni. ọ̀rọ̀ Russia kí la Amẹ́ríkà ṣe, kí ni gbogbo àwọn European countries ṣe? Wọ́n bẹ̀rẹ̀ sí ń gbé economic sanctions wá. Tẹ́ ẹ̀ bá ṣe bóyá báyìí ló yẹ kẹ́ ṣe, báyìí ló yẹ kẹ́ ṣe, tẹ́ ẹ̀ bá ti ṣe bẹ́ẹ̀ economic sanctions á wá. Bọ́n ti ṣe ń ṣe ní international diplomacy nìyẹn. Òun ṣe ló ń threaten pé òun máa gbógun lọ bá wọn. Ìlú onílùú, ìlú is a sovereign nation tó ní territorial integrity, ìṣe ló kàn rin ọ̀nà yẹn ó rìn báṣubàṣu. Lẹ́nìí sìn ó ti kó wa sí bàbá ńlá ìjọ̀gbọ̀n. Pé irú buffer tí àwọn ìlú mẹ́tẹ̀ẹ̀ta yẹn particularly tó ń create fún Nàìjíríà ó ti kúrò ńbẹ̀. Gbogbo ìjọ̀gbọ̀n tó ń ṣọ̀bọ̀ láti Sahel nísìn orí Nàìjíríà ló ń ṣọ̀bọ̀. It is because of the lack of preparedness of this president that led us to that. On corruption, ṣẹ́yìn náà wá rí gbàngbàngbà báyìí pé ọ̀rọ̀ ẹnu lásán ni corruption, we're fighting corruption ní pẹ̀lú ìjọba Bọ́lá Ahmed Tinubu. Àìpẹ́ yìí òun ni wọ́n gbé nǹkan kan jáde, àwọn National Assembly wọ́n ní wọ́n pad budget 380 something billion 380 something billion naira. Wọ́n láwọn fẹ́ fi ra 1462 street lights ní abẹ́ Tinubu, and nothing has happened to it. Èmi béèrè nǹkan kan 800 million tí World Bank fún wọn as social safety net kọ́ máa pín fún àwọn ọmọ Nàìjíríà, the vulnerable, the poorest of the poor. 800 million yẹn mo ṣe ìṣirò ẹ̀ tó yẹ pé tí a bá gbé sí at the dollar rate of 1,600 naira multiplied by that amount, nǹkan tó máa fún wa is about 1,130 billion naira. Ìjọba jáde wọ́n ní àwọn ti reach out sí 15 million families, 10,000 naira. Tó bá jẹ́ pé lóòótọ́ ni that would amount to 150 billion. Tó bá jẹ́ 150 billion ló amount sí, èló ni balance tó kù bẹ́ẹ̀ 1.1 trillion naira. Kí ló fi ṣe? World Bank ló ṣe wá padà wá ló bẹ̀rẹ̀ sí admonish Nigerian government lórí bí wọ́n ti ṣe ń expend that money meant for social security net. Ta ni wọ́n ń parọ́ fún? I have always said a thief cannot accuse another of stealing and be justified, but this is what you are saying. So on all fronts this government has failed everybody. Ẹ wo gbogbo ìgboro ìlú, àwọn títì tó láwọn ń ṣe, how many kilometers náà ti ṣe? Gbogbo owó tó lọ expend sórí Lagos Calabar road, ṣé wọ́n gba Lagos Ìbàdàn, wọ́n gba Ìbàdàn tó Ògbómọ̀ṣọ́ tó Ìlọrin, ṣé wọ́n wo gbogbo àwọn ọ̀nà wọ̀nyẹn, ṣé wọ́n ṣe gbà? Àbí kó kúrò l'Ábùjá kó lóun lọ Zaria, àti Zaria òun lọ Kaduna, àti Kaduna òun lọ Zaria, àti Zaria òun lọ Maiduguri, òun lọ Kano. Ṣé gbogbo àwọn ọ̀nà yẹn ló wà motorable? Èwo ló wà of priority today? Gbogbo àwọn oúnjẹ tá à ń jẹ ní south àti àwọn ọ̀nà ọbẹ̀ yẹn náà ti ń kó wọn ní lọ kó wọn sí orí Lagos Calabar expressway. So which should take priority? Bẹ́ẹ̀ sì ni kẹ̀ àwa mọ̀ pé ọgbọ́n náà ni wọ́n fẹ́ abandon project bí Lagos Calabar, Sokoto Badagry, abandon project náà ló máa jẹ́ last. Wọ́n fẹ́ fi rake owó tó máa fi ṣe politics ni. You see, téèyàn bá rí well-intentioned leaders kò ní ṣòro rárá. You can tell from miles away pé olórí yìí, this is well-intentioned. Kí la jọ rí sí ọ̀rọ̀ tí bàbá yìí sọ? Ṣé làákàyè wà ń bẹ àbí ò sí? Ibi tí irú àwọn bàbá yìí bá ti sọ̀rọ̀ làákàyè sọlẹ̀ síbẹ̀ ni o. Ẹ jẹ́ á fura o. Kí la fẹ́ ṣe, kí lọ́nà àbáyọ? Ìyẹn bẹ́ẹ̀ àwògede ń gbé. Àwọn ọmọkùnrin náà mọ̀ tó sọ̀rọ̀ nípa nǹkan tó ń jẹ́ ọ̀nà tó jẹ́ kí oúnjẹ ọmọ wọn nígbà táwọn máa ń kó oúnjẹ bọ̀ níbi tí wọ́n ti fẹ́ tà á. Ìgbò la fẹ́ bọ́ ń bẹ̀. Àwọn ìjọba ń ṣe tiwọn, bẹ́ẹ̀ àwọn aráàlú pàápàá jùlọ àwọn tó káṣọ ìjọba sọ̀rọ̀
tọ́rọ̀ náà ń ṣe tiwọn ẹ jẹ́ á gbọ́ nǹkan tí wọ́n sọ nígbà tí wọ́n fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò pé kí ló dé tó ń jẹ́ fi wọ́n. Other checking point. Wait, 3,000 each checkpoint. Yes, police 2,000, army 3,000. Gaskiya, I think that army is 1,000. No, it's 3,000 now. Before now 2,000. So now they don't increase the money. Army 3,000. Yes, police 2,000. Yes. Produce, you get where you can collect like 50,000, 30,000. Produce. Yes, 20,000. Okay. No, they easy. You know they easy. How na they can make profit? So through that goods now. So that Bakaleke road. For the 70,000. 70,000. Yes, 80,000. Ebonyi State. Yes, Ebonyi State. Like for each state, like how many produce people like they Benue? It's uncountable. They plenty. They plenty. You go to pay all these yes, 30,000, 20,000, they go like this. Yes. From Adamawa to Calabar, 700,000. You can spend 700,000 before you reach where they go. Allah. Now, true. Yeah. Adamawa to Calabar. Yes. 700,000 for produce people. Yes. Army and police, yes. All of them. 700,000. No wonder this food they cost so. Gbogbo wa la gbọ́ nǹkan táwọn ọkùnrin yìí sọ wọ́n sọ iye tí àwọn ológun máa ń gbà lọ́wọ́ wọn tí wọ́n bá ń kó oúnjẹ bọ̀ níbi tí wọ́n ti fẹ́ tà wọ́n sọ iye tí àwọn agbófinró máa ń gbà lọ́wọ́ wọn tí wọ́n bá ń kó oúnjẹ bọ̀ ṣùgbọ́n wọn ò sọ iye ibùdókọ̀ tí wọ́n ó ti sanwó yìí iye ibi tí wọ́n ti gbégi dáná tí wọ́n ti ń gbowó lọ́wọ́ wọn lọ́nà kọ̀ọ̀kan lẹ́gbọ́n tí wọ́n sọ yẹn o èrè ló ni wọ́n fẹ́ jẹ bóun lóúnjẹ ò ṣe ní wọ́n sórí aráàlú náà kọ́ ni wọ́n kó gbogbo èrè tí wọ́n bá fẹ́ jẹ yìí tí wọ́n ń gbà lọ́wọ́ wọn lójú ọ̀nà sórí aráàlú kan ni wọ́n ti máa yọ àníká bẹ lọ́hùn kórílẹ̀-èdè ó padà bọ̀ sípò ká Ọlọ́run ọba kó ṣàánú wa kẹ́yìn ìjọba wa náà ẹ ṣàánú wa ẹ̀yin agbófinró àtẹ̀yin ológun ẹ dákun ẹ jọ̀ọ́ ara ní aráàlú àsìkò yìí kì í ṣe àsìkò tá a lè máa rẹ́ra wa jẹ́ o ọ̀rọ̀ lẹ́tún ti gbọ́ òun o ìkànnì Jùgbà Master náà ibẹ̀ náà la ṣì wá o. ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń bá wa bọ̀ ní ìkànnì Jùgbà Master a rí àwọn ọlọ́dẹ ìbílẹ̀ kan tí wọ́n ń ṣe ètùtù tí wọ́n ń kóra wọn jọ láti ṣe ìmùlẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tòótọ́ nǹkan tó dáa ni torí àsìkò ti tó láti dojúkọ àwọn ọ̀tá àwọn ẹni ibi ṣùgbọ́n ǹjẹ́ àwọn ọ̀tá máa ń sọ fún wa bí wọ́n bá ń gbáradì láti wá ṣe ìkọlù sí wa ìdí nìyí gẹ́gẹ́ bí èrò tiwa àmì èrò ti yí o ìjọ yẹ kó rí bẹ́ẹ̀ ǹjẹ́ yẹ ká mọ̀ ṣàwọn nǹkan yìí ká mọ̀ fi hàn ǹjẹ́ kì í ṣe pé à ń sọ bí agbára wa ṣe rí fún àwọn ọ̀tá rèé ǹjẹ́ kì í ṣe pé à ń sọ bí àwọn ọ̀tá ṣe máa gbà wọlé sí ọ̀dọ̀ wa nìyí ǹjẹ́ kì í ṣe pé a fẹ́ kan wọlé sí wa lára ètò ìṣẹ̀lẹ̀ ní pé ṣé ẹ mọ́ gbàgbé babaláwo tó dífá afúyẹ́ gẹ́gẹ́ fún áyán ló dífá àrìnà kò fà díẹ̀ ẹ dákun ẹ jọ̀ọ́ gẹ́gẹ́ bí ìrírí tiwa àti èrò tiwa ní Jùgbà Master Channel kò yẹ ká máa ṣe àfihàn àwọn nǹkan wọ̀nyí ṣé a lè ní àṣepamọ́ ni ṣé a lè fira wa pamọ́ ni torí táwọn ẹni yìí bá dé kan bá wa lójijì ṣé àwa náà ò ní lè kó wọn lójijì ni ẹ mọ̀jà fàṣírí ilẹ̀ wa hàn mọ́ lórí afẹ́fẹ́ kì í ṣe nǹkan tó yẹ ká máa gbé jáde ẹ jẹ́ ká jọ wo díẹ̀ níbi tí àwọn ọlọ́dẹ yìí tí wọ́n ti ń ṣe ètùtù tí àwọn èèyàn tá a nígbàgbọ́ pé àwọn ọ̀tá wọ́n sì ń rí wọn ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ jẹ́ àjọ wo díẹ̀ ń bẹ̀. ní wọ́ọ̀ṣì àwọn ẹni tó kógun jà wá lẹ̀ Yorùbá là ń bẹ̀rẹ̀ lọ́wọ́ sí ṣé wọ́n bọ́ ṣẹ́ṣe ṣojú òbí ní àwọn ọdẹ la fún wọn àwọn olórí burúkú yìí àwọn kọ́ ló nìbọn ọdẹ ló nìbọn àwọn ọmọ olè ń yàbọn lò ní bó bá ti jẹ́ pé lóòótọ́ náà ń yàbọn lò ìbọn tiwa ni kó wọlé sí wọn lára. bó ṣe bẹ́ẹ̀ o. ẹjọ ń dábàá níbí nù ẹjẹ àfọwọ́ láyé díẹ̀ kátẹ́gùn lè fi fẹ́ sí i díẹ̀ ẹ mọ́ bínú o. máa fa yín kékeré ṣẹ́jú obìnrin rẹ̀ yóò gún ẹ̀ṣẹ́jú obìnrin rẹ̀ yóò gún kíkú mọ̀ ṣe ṣẹ́jú mọ́ dẹ o kárùn ún mọ̀ ṣe ṣẹ́jú mọ́ wa
èèrà kì í gun kókó márapa bó bẹ́ẹ̀ bá wọnú gbótẹ́ ní ibi lọ ẹ̀ ní márapa o. adìyẹ kì í yẹlẹ̀ kó fẹsẹ̀ gún ẹ̀gún burúkú ò ní gún yín lọ́nà o. èèwọ̀ ni ajá kì í rósọ wọ̀lú ìwòwò lòkùtọ̀ pẹ́ sùn tẹ̀ lẹ́rìn oko ẹni tó bá dojú bọ̀ kọ yín ni kó lulẹ̀. ìjà ọdẹ àdóríkodò òun là ń béwúrẹ́ lórí ìṣó ọ̀rọ̀ àdóríkodò ni kó máa bá àwọn ẹni àdóríkodò là ń bá bùtàn lórí ìṣó ọ̀rọ̀ àdóríkodò ni kó máa bẹ́ níbi àdóríkodò là ń bẹ́ yàdá nínú gbó ọ̀rọ̀ àdóríkodò ni kó máa bọ́ tọ́ obìnrin nìyí o ọ̀kan náà ogun kíkú mọ̀ ṣe ṣẹ́jú mọ́ dẹ o kárùn ún mọ̀ ṣe ṣẹ́jú mọ́ wa èèrà kì í gun kókó márapa bó bẹ́ẹ̀ bá wọnú gbótẹ́ ní ibi lọ ẹ̀ ní márapa o adìyẹ kì í yẹlẹ̀ kó fẹsẹ̀ gún ẹ̀gún burúkú ò ní gún yín lọ́nà o èèwọ̀ ni ajá kì í rósọ wọ̀lú ìwòwò lòkùtọ̀ pẹ́ sùn tẹ̀ lẹ́rìn oko ẹni tó bá dojú bọ̀ kọ yín ni kó lulẹ̀ ìjà ọdẹ àdóríkodò òun là ń béwúrẹ́ lórí ìṣó ọ̀rọ̀ àdóríkodò ni kó máa bá àwọn ẹni àdóríkodò là ń bá bùtàn lórí ìṣó ọ̀rọ̀ àdóríkodò ni kó máa bẹ́ níbi àdóríkodò là ń bẹ́ yàdá nínú gbó ọ̀rọ̀ àdóríkodò ni kó máa bọ́ tọ́ obìnrin nìyí o ọ̀kan náà. ẹ jẹ́ ní sùúrù òfin ẹ ní sùúrù fẹ́ni tó fi síbẹ̀ ẹ tó bá sọ pé òun mọ̀ tó bá lọ sọ kú kalẹ̀ ó dẹ̀yìn bẹ́ẹ̀ yóò fi sọ ẹ̀ṣẹ́jú òbí kejì nìyí. ọ̀dà à ń pàrọwà fún gbogbo àwọn ọmọ Yorùbá pátá ni o ẹ jẹ́ agbáradì ṣùgbọ́n ẹ má jẹ́ á tú àṣírí ara wa síta ìgbáradì wa ẹ jẹ́ ó wà ní abẹ́ ilé ẹ ṣeun o Ọlọ́run dúró tì wá o ìkànnì Ìjùgbà Master náà lẹ ti gbọ́ wa o a tún máa pàdé ńgbà míì bẹ́ẹ̀ ṣe ń subscribe sórí ìkànnì wa lọ́lọ́run máa fi owó ọlá ọmọ rọ́pò sínú ilé yín o ẹ ní dààmú lágbára Ọlọ́run ẹ ṣeun àdúpẹ́ ṣeun agboola lórúkọ tèmi o bàbá Káràfúyẹ́ tí jẹ́ Ìjùgbà Master ẹ ṣe àdúpẹ́ o.